àmdá wa ṣùkúra ọlọ́run ò ṣe ìwọlé mi yóò máa sìn títí ayé mi ò bóyún kú wọn ò fàbẹ́gbẹ́ bí mi àfọ̀mígbókó tó wọ̀ ọ̀pẹ́ ló yẹ mi ò ṣeun. ayọ̀ abara bẹ́ntẹ́ nínú ọdún sídìí àti fíìsìdì Mariam Akiki ti bí méjì o. gbogbo èèyàn ló máa ń gbà ládùúgbò akọ́lọ́ máa fẹ́ tọ́ wá dùn wá. ẹ̀tọ́ ìbejì la kọ́lé eléyìí o. ẹgbẹ́rin lẹ́nu bàbá ìbejì ló kún Àjàó at 40. Àjàó adúpẹ́ abímọ yẹ o ìyàwó mi bí méjì o. àwọn tó ṣe ya ọmọ lẹ́yìn ìbímọ o. kó má ṣe yàwó mi káwọn bèjì wá kọ́ máa yọ kú láyé. àdùn àkárí gbogbo wa ṣàmì ẹ̀. Amiru Sise olórí rẹ̀ náà bí méjì. ọjọ́ mayọ̀ wá bí méjì o. ayọ̀ abara tíntì ìyẹn nínú ilé wa o. ìròyìn ayọ̀ ni mo mú wá wípé ìyàwó mi bí méjì o. ìròyìn ayọ̀ ni mo tún bá ẹ̀yin náà bí méjì o. lọ́lọ́wọ́ wọn kọ̀ọ̀kan lọ́wọ́ rẹ̀ lẹ́yìn. adúpẹ́ àbímọ. ìjọ ọlọ́mọ àjọdábà Mariam Akiki ó tún yá. mo bọ́ lọ́mọ pé mo sùn láwùjọ mọ́. alihamudulilayi mo bọ́ lọ́mọ pé. ẹ̀tọ́ ìbejì la kọ́lé eléyìí. ajá kẹfàyà tàdé yín kátọ́lá ni. ìyá ìbejì ayé Sise láwùjá. òwúrọ̀ ẹ̀ máa bùn mí rọ̀ bí ọlọ́run. àwọn ọmọ àgbépamọ́ bàlejò bá ń bọ̀. ìbejì àgbépamọ́ bàlejò bá dé. òwúrọ̀ ẹ̀ máa bùn mí rọ̀ bí ọlọ́run. ẹtúbọ̀ kan sí nínú ọjọ́ sídìí àti fíìsìdì yẹ ẹ̀tọ́ ìbejì. ìkan tún lẹ́lẹ́ yí ẹgbà. ọmọ tó ọlọ́run bá bùn mí jẹ́ kó gbọ́n. ọmọ tó lọ́hùn bá bùn mí jẹ́ kó gbọ́n. ọmọ tó ọlọ́run bá bùn mí jẹ́ kó gbọ́n. ọmọ tó lọ́hùn bá bùn mí jẹ́ kó gbọ́n. mi ò fẹ́ ìyá rẹ̀ ń kọ́ ó ti yóò tó. ọmọ tó lọ́hùn bá bùn mí jẹ́ kó gbọ́n. mi ò fẹ́ bàbá ń kọ́ ó ti yọ sótò. ọmọ tó lọ́hùn bá bùn mí jẹ́ kó gbọ́n. orí kó sì dókítà kan tí màá gọ̀ wò. ọmọ tó lọ́hùn bá bùn mí jẹ́ kó gbọ́n. at 40 àtàmírù Sise ọ̀rẹ́ gidi làwọn méjèèjì tíyàwó wọn bí ìbejì kí ló wá fa wàhálà o. ẹ̀tọ́ ìbejì ní sà. àfi kẹ́ra kẹ́gbọ́ kẹ́wò kẹ́tọ́ máa tó ṣẹlẹ̀ nínú ẹ̀. àti gbé jáde. marketed and distributed by Absolute Music and Films. Akorede marketer. number 79 Mojosore CD Market Bọ́ládé Òṣòdì Lagos. telephone 003-401-3318 tàbí 0818-440-8191. ọjọ́ sídi àti fíìsìdì orin Islam. ilé ìta pé akọni ẹ̀ ní ẹ̀tọ́ ìbejì. ó kọ́ni lẹ́kọ̀ọ́ ó kọ́ni lọ́gbọ́n. ó lóyin lánàá rẹ pẹ́tẹ́ yungbayungbayungbayungba. ó ti jáde grab your copy now.